Ẹ̀yin àfáà, ẹ ti fi Waasi yín, ẹ ti fi ba ìsìláàmù jẹ́. Ibi tẹ́ bá jẹ́ ìbàjẹ́ dé, ojú yín á já. Torí wípé kí ni mo gbọ́ Waasi kan lánàá tó sọ pé tí o bá jẹ́ Mùsùlùmí, tó bá jẹ́ bricklayer, ó gbọ́dọ̀ bá wọn kọ́ ṣọ́ọ̀ṣì. Tó bá wọn kọ́ ṣọ́ọ̀ṣì, ó máa wọ iná. Bẹ́ẹ̀ ẹ sọ pé ẹni tó bá jẹ́ Muslim, tó bá sọ pé òun ò ṣe ìsìláàmù mọ́, kọ́ pa. Ẹnẹ́ni tó bá bú ànábì, kọ́ pa. Gbogbo ẹ máa sọ pé ànábì sọ pé ànábì sọ wípé tó bá ṣe pé nígbà tánábì gan wà láyé gan, tá bá ṣe calculation ẹ̀ kánábì máa fi every minute sọ̀rọ̀ láìsùn láìsinmi. Gbogbo nǹkan tẹ́ ń claim pánábì sọ yẹn a máa rí pé irọ́ lásán náà ń pa fún wa. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, ṣé wá rí tábátọ̀ ẹ máa sọ pé a máa wọná ṣé yìí ti kú rí ni? Ta ló kú rí gan tó dọ̀rùn bọ̀ tó rí bó ṣe ń ṣe ní ọ̀run? Ẹ wo ẹ̀yin mùsùlùmí, ẹ lọ wá ìmọ̀ o. Ìtò bá nímọ̀ ní ẹ lọ wá ìmọ̀ nǹkan tó bá sọ fún yín, ẹ lọ ṣe ìwádìí ẹ̀ tónítóní, ẹ má jẹ́ kó pajá lọ́bọ̀ fún yín, ẹ ti bà sílámù jẹ́. Jésù sọ nínú the book of John chapter 8, ó ní ẹ̀yin ó mọ òtítọ́, òtítọ́ yóò sì sọ yín di òmìnira. Àǹtí mi, ẹ ti mọ òótọ́ o, ẹ jẹ́ kó sọ yín di òmìnira. Torí gbogbo ohun tí àwọn àáfàá yín sọ nípa ẹ̀sìn yẹn, kò sí èyí tó fi parọ́ mọ́ màmá ẹ̀. Kò sí ìtànàbí yín sọ ni, ní tí wọ́n sì ń practice lójú ayé Mohammed ni, ní tí àwọn sọ̀hábà practice lẹ́yìn ikú ànábì ni. Bẹ́ẹ̀ ṣe wà inú mi ẹni tó kàwé nìyí náà, ẹ kàn lè ṣàṣẹ pé kí ni war of apostate nígbà tí Muhammad kú. Ṣé bá Abubakar ló lead ogun yẹn? Ohun tó dẹ̀ tẹ̀lé là sí Muhammadu pé ẹni tó bá fi ẹ̀sìn Islam lẹ̀ kápá. So àwọn tó fi Islam lẹ̀ ń gbà yẹn wọ́n gbógun tì wọ́n pa ẹ̀tọ́ lè pa wọ́n dáná sí ilé tó lè dáná sí wọ́n jí omi ìkalẹ̀ látòrí òkè. So gbogbo nǹkan tí àwọn àáfàá yín ka yẹn reality ni wọn parọ́ mọ́ Islam, wọn bà Islam jẹ́, nature Islam nìyẹn. Ẹ̀yin tí wàá mú òótọ́ nìyẹn, ẹ ti ródodo, ẹ ti mọ̀ lọ́kàn yín, ẹ mọ̀ wípé n tó wà nú ẹ̀sìn kì í ṣe téèyàn fi lè yan gan. Wá ìtẹ́wà wá sọ́dọ̀ Jésù. Jésù là ń tọ́ka yín sí, olùgbàlà, ẹni tó lè fún yín ní ìyè àìnípẹ̀kun. Bí Islam ṣe ní gbogbo àwọn òfin yẹn tó yẹn, kò ní assurance ìyè àìnípẹ̀kun nínú. Jésù sọ ní the book of John chapter 10, ó sọ wípé olè kì í wá bí kò sí láti jalè, láti pa àti láti parun, ṣùgbọ́n èmi wá kẹ́mi kó lè fún yín ní ìyè àníkẹ́ ẹ̀ lè ní ọ̀pọ̀lọpọ̀. Ẹ bá lọ sínú the book of John chapter 11 from verse 25, Jésù ní èmi ni àjíǹde àti ìyè. Ó ní bí ẹnikẹ́ni bá wà lọ́dọ̀ mi, ẹnikẹ́ni bá gbà mí gbọ́, bó tilẹ̀ kú yóò yè, bó bá sì wà láàyè a ó jẹ́ ìdìde. So tẹ́ bá ń retí ọjọ́ ìgbéǹde àlìkíámọ̀ tẹ́yìn máa ń sọ tọ́mọ sọ fún inú Ìsìlámù yẹn, tẹ́ ń retí ọjọ́ àjíǹde yẹn, kì í ṣe ọjọ́ lásán, ẹnìkan ló ń jẹ́ bẹ́ẹ̀ torí pé òun ló ní àjíǹde àti ìyè lọ́wọ́. Ó dẹ̀ sọ ní Matthew chapter 24 from verse 29 to 30, ó sọ nípa bí òun ó ṣe padà wá láti wá kó àwọn àyànfẹ́ lọ sókè ọ̀run. Nǹkan wọ̀nyí làwọn ń pè yín sí, torí pé bó bá jẹ́ Muhammed àbí Islam tẹ́ gbé dání, kò lásọ̀ránsì yẹn o. Gbogbo àwọn tí wọ́n ń tẹ̀lé ẹ̀sìn yẹn pátá kò síbi tí wọ́n ń lọ. At the end of the day, aláàánú wọn ó kún wọn gbanú náà kọjá ní Surah 19 ẹ̀yà 70 to 72. Lẹ́yìn tí mo ti sin Ọlọ́run tán, ṣé ká jí mi dìde láti lọ síbi ìsinmi ká tún lọ gbanú náà kọjá lórúkọ Jésù. Ìṣẹ̀dá mi kọ̀, ìṣẹ̀dá tí yín náà kọ̀, ẹ wá sọ́dọ̀ Kristi ẹ bá lè rí ìgbàlà. Jesus is the only way. Amen.